ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Ìbíyẹmí Ismaila Láìta, ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mọ̀wó ni. Ìlú orílẹ̀-èdè olómìnira Benin ni mo fi ṣèbùgbé. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀pọ̀ nípa àwọn tí ń pariwo wá Nàìjíríà, òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn. Torí ìbátá wa sọ wípé ìlú Nàìjíríà yẹn kì í ṣe ìlú fún àwọn ẹ̀yà tó kù. Àwọn ẹ̀yà kan ni wọ́n kíyèsí ẹ̀ fún. Tí kò bá wá rí bẹ́ẹ̀, ìbá tí wọ́n kidnap àwọn èèyàn ní Kaduna, tó yẹ pé àwọn báńdì tó kidnap àwọn èèyàn ti wà tí wọ́n béèrè owó, wọ́n tẹ́ kọ́ lọ́ máa mú 60 million wá láti wá gbéèlì àwọn èèyàn. Ṣé ìlú wa nìyẹn 60 million? Ṣé tí wọ́n bá fi 60 million yẹn fi wọ́n bá fọ́n sí ìlú fáwọn mẹ̀kúnnù, ṣé ọkàn wọn ò ní balẹ̀? Kọ́mọ̀dà kó mọ̀ ń parọ́ fọ́nrán náà ni wọ́n fi gbogbo wa ìka wò ó ní 60 million ni wọ́n àwọn bá ti béèrè fún láti fi àwọn fítìmù kalẹ̀. Tó yẹ kó rí bẹ́ẹ̀, ẹ̀yọ́ ọmọ káàrọ̀ òjíire, ẹ̀yọ́ ọmọ Yorùbá, gbogbo àwọn Yorùbá, ẹ jẹ́ ká wake up, ẹ jẹ́ ká sọjí, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká gba wálẹ̀ nínú ìyà, ẹ jẹ́ ká gba wálẹ̀ nínú àwọn ajínigbé. Gbogbo ẹni tẹ́ ń pa wá Nàìjíríà ò lè san yín lẹ́san gidi kan. Wá Nàìjíríà kò lè so ìṣòro rẹ̀ kan fún yín. Yorùbá nation òun gẹ́gẹ́ ni ẹ jẹ́ ká jà fún. Nàìjíríà at the end tó bá rí bẹ́ẹ̀, àwọn èèyàn kan sọ́fà, àwọn èèyàn kan gbádùn. Àwọn èèyàn méjì, Yorùbá àti Ìgbò, wọ́n ń jìyà, wọn ò gbádùn nǹkan tí wọ́n ń pòtù ní Nàìjíríà, wọn ò gbádùn ẹ̀. Àwọn Haúsá tí wọn ò nímọ̀ kankan, tí wọn kàwé tó ẹ̀yà méjì tó kù, àwọn nìkan ni wọ́n ń gbádùn. Àwọn ni wọ́n yàn sí ipò ńláńláńlá. Ṣé ibẹ̀ wà ní ẹ̀yọ́ ọmọ káàrọ̀ òjíire, ibẹ̀ ẹ lẹ́fẹ́ ká kú sí ni? Ọjọ́ la fẹ́ ronú dànà. Ọjọ́ la fẹ́ rò pé Nàìjíríà ò wọ́ọ̀kì fún gbogbo wa. Nàìjíríà is a fake country. Nàìjíríà fake country Nàìjíríà. Tí ẹ bá tí mọ̀ ẹ lọ mọ̀ láti wákàtí lọ. Nàìjíríà is a ìlú téèyàn lè gbọ́kànlé. Orílẹ̀-èdè Nàìjíríà ń pa talent àwọn tó bá nógo ni. Owó tó bá ní ògo tó wà lórílẹ̀ Nàìjíríà yẹn, ògo ò lè gbé rí, kìí ṣèpè. Torí àwọn tó bá nǹkan táwọn tó bó ṣe fáwọn tó nógo tí ògo wọn fi gbé rí, wọn ò ní ṣe fún wọn. Kódà gan gbogbo àwọn tí wọ́n play ball tó jà fúrúbọ́là, bí wọ́n ti ń gba mẹ́dà wálé tó, tí bá ṣe pé Ọlọ́run ọlá pé wọ́n rà wọ́n ní klọ́ọ̀bù, tó yẹ kí wọn ò rẹ́ nìkan rà wọ́n ní klọ́ọ̀bù ni, ogun ò lè gbé rí Nàìjíríà. Ọlọ́run ọlá ẹlẹ́dàá wọn nígbè wọn níjà tí wọ́n fi làlùyọ fún wọn bá tí wọ́n làlùyọ yẹn. Fúdìí èyí gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire, ẹ jẹ́ ká rí láti wákàtí lọ pé sẹ́ Nàìjíríà ò lè so èso rere kan fún wa. Ìlú orílẹ̀-èdè lókèsàn fún wa nìyẹn sẹ́ kò lè so èso rere kan fún wa. Ẹ jẹ́ ká olókùwàdà, ẹ jẹ́ ká kún bàbá olóṣèlú Ìgbòho lọ́wọ́, ẹ jẹ́ ká jà fún Yorùbá nation. Òun gangan ló lè ṣe. Yorùbá nation gangan ló solúsàn. Láì jí Yorùbá nation kò sí nǹkan tá a lè gbé ṣe nílé lókèsàn fún wa nìyẹn. Kí ló dé? Kí ló dé? Wọ́n kidnap àwọn èèyàn. Àgàtà àwọn ìjọba kí wọ́n wá àwọn tó kidnap àwọn èèyàn, kí wọ́n wá wọn kàn, kí wọ́n mú wọn, kí wọ́n fi wọ́n jófin. Irọ́ ni. Wọn ò ní fi wọ́n jófin. Ọlágbé ẹ̀yà Fúlàní ni wọ́n, ẹ̀yà Buhari ni wọ́n fọwọ́ ra wọn lórí. Wọ́n tó wá béèrè 60 million. Èèmọ̀ ìṣe ọmọdé owó fa 60 million mẹ́jọ ìṣe ọmọdé owó fa. Wọ́n wá béèrè, wọ́n tó wá káàsì tún ní òkè transfer o. Wọ́n tó wá gádẹ̀ jọ, wọ́n fẹ́ lọ kó fún wọn. Àwọn kan tí wà lórí Nàìjíríà tí wọ́n ń pa wá Nàìjíríà tí wọn ò ronú, tí wọn ò gbọ́nú sí ni mọ̀ kan tí ń lọ lórí Nàìjíríà yẹn ni. Àwọn àtàwọn lóde mẹ́lẹ̀ gan gbogbo kan tí wọ́n pátá là ń gbọ́, tó bí bá ti ń gbọ́ nínú bí wa nínú òdùn sí. Bá ti ń gbọ́ owó níìsì tí ń tẹ onílé lókèsàn fún wa nìyẹn, bá ti ń gbọ́ tó ọkàn wọn ò balẹ̀ inú wọn ò dùn. Àdógbò ibo là ń já sí, ojoojúmọ́ bad news ni à ń gbọ́, ojúmọ́ bad news ni à ń gbọ́. Tábà ìgbọ́n pààyàn lónìí
wọ́n pààyàn lọ́la gbojúmọ́ tàbá wá jí báyìí tí a bá tàn délé báyìí tàbá gbọ́ níṣù Nàìjíríà báyìí apànìyàn náà wà nínú níṣù Nàìjíríà náà ni kí ló dé tó làbẹ́ ṣe wí yẹn dà àwọn kan wá ń pariwo Tinubu wọ́n ń pariwo Ọ̀ṣínbàjò àgàtí wọn wájú wọn kí wọn òbí tí wọ́n ń lọ wọn ò wò òṣèlú wọn bá ní wọ́n ń tẹ̀lé kí ó lè bàtà àwọn báyìí tí wọ́n bá kárí mọ́lé kẹ́tọ́ mọ̀ pé ariwo tá à ń pa ariwo tòótọ́ là ń pa kí ló dé ọjọ́ làbẹ́ ṣe wí yẹn dà ẹ ronú ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ròjìrè ẹ má fi ọjọ́ ọ̀la yẹn ẹ má fi tàfàlà Ọlọ́run ọba ilẹ̀ wa ló dá wa sí kò dá wa sílẹ̀ míì ilẹ̀ wa gangan ilẹ̀ Yorùbá gangan ló dá wa sí kò dá wa sílẹ̀ míì àwọn olórí ibú olóṣèlú wa tó yẹ pé àkún ni wọ́n ń jà fún wọn ò jà mẹ́kúnnù àwọn gangan ni wọ́n fìyà jà àwọn mẹ̀kúnnù ní ìsìn àwọn kan wá ń pariwo pé ṣe kádìbò ní 2023 òun kọ́ lóye top tó lè sọ problem wa nípa pé ká jà fún orílẹ̀-èdè wa gangan ká dá dúró gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti dá wa gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá ká dá dúró gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti dá wa gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá òun gangan ni ó lè kó wa yọ nínú wàhálà lónìí lásìkò tí a wà nílùú orílẹ̀-èdè location 419 tí àwọn gbogbo àwọn tá à ń jà fún Yorùbá nation ẹ jẹ́ ká jí gìrì ká jẹ́ gìrì ká jí gìrì ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Professor Banji Akíntóyè àti Professor Adéwálé Adéníran àti olóyè Sunday Ìgbòho kájogún mọ́ lùbọ̀ ẹ mẹ́rin ká sọ̀tẹ̀ ẹ mẹ́rin ká bára wa jà tábàbọ̀ pé lóòótọ́ a fẹ́ kí wọ́n dìbò ní 2023 ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan àsìkò ìṣọ̀kan la wà yìí àsìkò tẹnu wọ́n kò òun la wà yìí àwọn bá wa jà kò lè sọ bóbẹ̀ mú wa ẹ mọ káàró jíire mo bẹ̀ yín ni mo rọ̀ wá ní o mo bẹ̀ yín ni mo rọ̀ wá ní o ẹ jẹ́ ká ronú o Tinubu ló lè ṣe Ọ̀ṣínbàjò ló lè ṣe àwọn kan ló lè ṣe irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́ ni ẹ̀mẹ́ẹ̀ká wọn olóṣèlú ẹ̀mẹ́ẹ̀ká ó tàn yín jẹ mọ́ ó tó gẹ́ ẹ máa pariwo ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ ó tó gẹ́ Yorùbá nation òun gangan ni solution ilẹ̀ olómìnira wa tó jẹ́ orílẹ̀-èdè Yorùbá òun gangan ló lè kó wa yọ nínú gbogbo wàhálà tá à ń fèsì lórílẹ̀-èdè location 419 bí àbá kò ní orílẹ̀-èdè yẹn ká dádó àṣẹ nation tí a bá ṣe wà wọ̀ lóko Nàìjíríà kìí ṣe pé o kìí ṣe pé àlẹ́ lọ́wájú o àlẹ́ lọ́wájú o tó olórí bú àwọn pd tó so wá papọ̀ wọ́n fi Nàìjíríà ṣe business center ní o Nàìjíríà ṣe ìlú o kìí ṣe Ọlọ́run bá ló kí Nàìjíríà fún wa o èèyàn ló kí ètò ẹ̀ fún wa o ilẹ̀ Yorùbá táwa kankan wà Ọlọ́run bá ló kí ètò ẹ̀ fún wa Ọlọ́run bá ló dá wa sílẹ̀ Yorùbá kìí ṣe èèyàn Nàìjíríà èèyàn ló kí Nàìjíríà fún wa o fúdi èyí ẹ wake up ẹ la ojú yín ẹyẹ ọmọ káàró jíire ẹ la ojú yín ẹ jẹ́ kójú yín ọ̀la ẹ jẹ́ kójú yín kó ṣe kí ni kó là ẹ jẹ́ bí gbogbo tó wọ́n sọ látẹ̀yìnwá ìlú orílẹ̀-èdè Benin olómìnira òun lèmi ń gbé tí wọ́n jẹ́ pé bí Benin ti tó bó ti kéré tó fún orílẹ̀-èdè Nàìjíríà Benin kéré sí Nàìjíríà ẹ̀yin náà wá wò ó ẹ wo ìgbé ayé ìrọ̀rùn tí wọ́n gbọ́ ọmọ ìlú wọn ń gbé àtọ́ba àdìjòyè wọ́n ń gbé ìgbé ayé ìrọ̀rùn wọ́n ń gbé ìgbé ayé ìrọ̀rùn wọ́n ń gbé ìgbé ayé ìrọ̀rùn iná wà wọ́n fọ́ lómi ìjọba talon president talon ó ń ṣe ọ̀nà tó gé ìkóró fún wọn ayẹyẹ ayébó ní gbogbo nǹkan tí wọ́n ń gbádùn tí wọ́n pélé lásìkò yìí ayébó náà ò ṣe fún lásìkò náà olùdókòwò mẹ́wàá pako ọlá pé omi Nàìjíríà wà lára tiẹ̀ náà òṣèlú Nàìjíríà wà lára rẹ̀ ló fà ní òfin ṣètò tó dáa fún wọn nílẹ̀ yìí bó láti òsì tàlọ́ tó ti wọlé tó ti gbé tàlọ́ tó rí àléfà àlùbáyé tàlọ́ ti ń ṣe kùtùkù méje ya mẹ́fà fún orílẹ̀-èdè Benin bó ṣe kéré tó ẹ wò ó tá a bá dá dúró àṣẹ nation tá a gbọ́ orílẹ̀-èdè tiwa tó yẹ pé àṣì wọn ò sọ́wọ́ pẹ̀lú ẹ̀yà Ìgbò wọn ò sọ́wọ́ pẹ̀lú ẹ̀yà Haúsá
adádúró as a nation mo nígbà pọ̀ lágbọ́ ọlọ́run àná àṣejù nǹkan tó ó lè dèbèlè tó ṣe àṣejù bẹ́ẹ̀ lọ náà àwọn akẹ́kọ̀ọ́ ògùn adúláwọ̀ sẹ́ẹ̀rù bẹ́ẹ̀ ni ẹ mọ káàrò jíire ẹ mọ bá mi share program mi ẹ mọ bá mi tẹ like ẹ mọ bá mi tẹ ẹ̀yin tẹ́ ń wò mí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ dákun obìnrin ẹ mọ bá mi tẹ like ẹ mọ bá mi tẹ love ẹ mọ bá mi share program mi gbogbo fàyà owó lè bẹ̀rẹ̀ mo fi ṣèbùgbé o àwa sì ń gbádùn iná nì inú 24/7 ni ó dà gan ibi tí wọ́n ṣe dé tó fẹ́ múná lọ lórí lè bẹ̀rẹ̀ tá a wà yìí wọ́n àná ọ̀sẹ̀ lórí rédíò pé àwọn fẹ́ múná lọ o fún aago báyìí wákàtí kan ni o wákàtí méjì ni wọ́n sọ àwọn ọmọ ló gbọ́ kété pé wọ́n sàdé múná lọ náà wọ́n tẹ̀lé òfin nìyẹn náà ṣé orílẹ̀ Nàìjíríà sáwọn tẹ̀lé òfin ọlọ́pàá tẹ̀lé òfin àwọn olóṣèlú wọn tẹ̀lé òfin àwọn ni wọ́n ṣe òfin àwọn ni wọ́n rúfin àwọn mẹ̀kúnnù tó yẹ pé wọn ò ní nǹkan kan wọn ò mèèyàn wọn ò ní nǹkan kan àwọn ni wọ́n fi òfin yẹn jí wọ́n fi òfin yẹn jẹ wọ́n níyà ọlọ́kùnrin wọn ò níyàn wọn mọ̀ yẹn kan tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó máa gbówó yẹn tó máa di owó kó àgàtí wọ́n fi òfin kó fi mú wọn kó fi dè wọ́n wọn ò ní fi dè wọ́n ọlọ́kùnrin wọn mú níyàn wọn mẹ̀kúnnù tó bá gbé adìyẹ lásán àbí fóònù lásán òfin ìbáraẹ̀wọ̀n tí wọ́n ti pé òfin kan ó mú ọlágbẹ́mẹ̀kúnnù ní sọ yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ẹ̀wà ń pa wá Nàìjíríà ṣé orílẹ̀-èdè nìyẹn ṣé orílẹ̀-èdè nìyẹn ẹ jẹ́ ká ronú ẹ̀wọ̀n ká ròjìrè ẹ jẹ́ ká wake up mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ lọ bá wa sign petition ẹ lọ bá wa sign petition Facebook kò aláwọ̀ wa láti post link yẹn sórí Facebook gbogbo ẹni tí ó bá wù ní láti sign petition ẹ lọ nú Google alogrum www.yoruba2022.org ẹ wọnú ẹ rí àpò yẹn ẹ bá wa buwọ́ lù ú ẹ dákun wúwa kí Nàìjíríà ti sú wa àwọn fẹ́ káyọ̀dé kú lórílẹ̀-èdè Nàìjíríà yẹn ni káyọ̀dé kú òtún yóò 2023 ẹ bá tọ́ ẹni gbàgbọ́ ẹni fi tọkàntọkàn ẹ̀fí ń bá àwọn pọfẹ́sọ̀ Akíntóyè àti olóyè ọmọ Adéyẹmọ àti bàbá wa pọfẹ́sọ̀ bá Adéníran Adéwálé àti ìyá wa gángan tí wọ́n provide petition yẹn ẹ bá wa buwọ́lù petition ẹ dákun kò ní sú wa kò ní rẹ̀ wá o kò ní sú wa kò ní rẹ̀ wá ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ̀bẹ̀ lábẹ́ àṣàkọ Tinubu ò lè ṣe nǹkan fún yín o Tinubu kò lè ṣe dáadáa fún yín gbogbo ẹni tẹ̀ ń pariwo Tinubu olódòdẹ Jàgàbá ló lè ṣe Ọ̀yọ́ mandate má lè dìbò ló fẹ́ ṣe fún yín ẹni tó yẹ pé ẹni dìbò yàn gan-an kò rí àwọn ẹ̀yà tiẹ̀ kò rí tiwa rò láì dìbò yàn nìyẹn o kò rí tiwa rò gbogbo ẹni tẹ̀lé Yorùbá kò sọ ọ̀rọ̀ sí nípa ẹ̀ gbogbo àtòsíṣì ní tẹ̀lé Yorùbá kò gbé gbọ́dọ̀ nǹkan sí kò sọ ọ̀rọ̀ kan sí wọ́n ní nǹkan bá ṣẹlẹ̀ lókè ẹ̀yà lọ́hùn ó ti sáré tẹ jẹ́ẹ̀tì ẹ̀ pé jẹ́ẹ̀tì ẹ̀ ó ti jáde létí ó ti lọ kówó fún wọn lọ́hùn ṣe irú èèyàn bẹ́ẹ̀ ló wáyé kẹ́ máa jó tẹ̀lé lẹ́yìn ẹ ronú ẹ mọ̀ ìyá mi ẹ ronú ẹ jẹ́ ká wake up lójú oorun jí ẹ má sùn mọ́ ẹ sọ̀rọ̀ sókè Tinubu ò lè ṣe nǹkan kan fún wa ẹ̀tàn ló bá dé gbogbo ẹ̀ lórí irọ́ ni Ọ̀ṣínbàjò ò lè ṣe nǹkan fún wa 7 years for nothing ẹ̀yẹn ṣe 5 president fún 7 years state tó ti wá gan-an kò tún ṣe kódà area Kẹ̀nẹ́ àyíbo ló ti wá kò ṣe kankan síbẹ̀ tó fi wọ̀nyẹn pé
ọmọ wa lélẹ̀ ó ti wá o fún 7 years kò ti wá o ṣé tó bá jẹ pẹ́sidẹ́ǹtì tí èèyàn náà wà rí ti wá o ẹ ronú o ẹ ronú o ẹ ronú o ọ̀nà tẹ́mi lè gbàgbé bá lè bá wa sọ̀rọ̀ là ń sọ yìí o Yorùbá nation òun ló lè ṣe Yorùbá nation gangan solution o ẹ bá mi ṣe programu mi yìí o ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love nǹkan ẹyọ kan tẹ́ fi ràn mí lọ́nà nìyẹn kókó fàìrà mo fẹ́ mẹ́sẹ̀jì mo pàṣẹ mo fẹ́ kókó fàìrà ẹ bá mi sẹ́ǹdẹ̀ káàkiri kókó fàìrà tàlọ́ akiri gidi gan ni fún iṣẹ́ tẹ́ ẹ ṣe fún wọn lórílẹ̀‐èdè Benin torí àkànṣí ẹ̀yin ò ṣe ẹ̀yàmẹ̀yà ẹ fẹ́ràn mẹ̀kúnnù tó bá jẹ́ pé wọ́n fẹ́ràn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà ni kí ni a fẹ́ mọ bá wa fa wàhálà fún kí ni a fẹ́ sọ pé a fẹ́ kó lórílẹ̀‐èdè Nàìjíríà fún àìsàn ọ̀fẹ́ kò ń bẹ́ẹ̀ àmọ́ láì pé wọn ò rí ti mẹ̀kúnnù wò wọn ò fẹ́ràn wa ìfẹ́ ara tí wọ́n nìkan nífẹ̀ẹ́ sí wọn ò fẹ́ràn mẹ̀kúnnù àpò wọn ni wọ́n ń jà sí àti fámìlì wọn ni wọ́n ń jà fún nǹkan tó fà á ní ẹ̀dá tó tó gẹ́ ọ̀sà tó bá lè gbèmí bí tó bá lè bá mi kí ló dé tíwájú bá lè lọ débi àpàdà sẹ́yìn àwọn ọmọdé àti wà náà ẹ̀yà Yorùbá ni wá ẹ̀yà Yorùbá ni wá Ọlọ́run bá ló kíyèsí wa bẹ́ẹ̀ Ọlọ́run bá ló dá wa bẹ́ẹ̀ Ọlọ́run bá kò dá wa sólè Nàìjíríà ẹ̀mẹ́ ẹ̀ka pa wọ́n fúnra wa jẹ ẹ̀mẹ́ ẹ̀ka pa wọ́n fúnra wa Ọlọ́run bá kò dá wa sólè Nàìjíríà èèyàn ló kíyèsí Nàìjíríà fún wa ẹ̀dẹ́gbẹ̀dù wọ́lá amalgamation 1914 tí wọ́n fi kíyèsí Nàìjíríà fún wa ó wà ń bẹ́ wà ní rẹ́kọ̀dù kí ló dé ẹwé kọ Yorùbá wa ẹwé kọ ẹ sọjí ẹkọjú yóò là kò sí kan lórí Nàìjíríà mọ́ Nàìjíríà ti paralyze Nàìjíríà ti tán Yorùbá lè sàn gẹ́gẹ́ tó sàn òun gẹ́gẹ́ ló lè gbé wa délé lè rí tí a bá jà fún orílẹ̀-èdè wa tá a dádó as a nation free healthcare ó wà fún wa náà free education ó wà fún wa iná 24/7 a rí gbogbo àwọn kọ́ṣẹ́ owó àwọn tó tó rẹ́ dẹ́sà àwọn kó tó tẹ bábí sàlù wọn ò rí ṣẹ́ṣe wọn ò rọ bọmú wọn ò rí ọwọ́ bọ́sẹ̀ nù ló dé mo wo nǹkan kan ìjẹ́ ìjẹta ni ọwọ́ kan ó dé àwọn fìlà Fúlàní yẹn ó wọ ọjọ́ làbò dúdú ó wá rí ọlábìyẹ kan tó bọ́ta lórí nínú kẹ́míìsì ẹ mọ̀ ń gbọ́ o bábá gbogbo yín náà bẹ́ẹ̀ ti rí nǹkan tó ṣẹlẹ̀ ti rí ọ bọ́ta obìnrin tó lọ ra oògùn ní kẹ́míìsì ni wọ́n á ń béèrè lọ́wọ́ arábìnrin yẹn wípé ṣé ó lè gbà káwọn ní fọ́ọ̀mù tó bá gbà káwọn bá ní fọ́ọ̀mù ní gbangba òun fún yín 200,000 naira ẹ wo bí tí ìyà bá wa dé lórílẹ̀‐èdè Yorùbá ẹ wo bí díyà tó bá wa dé ọ sọ pé ṣó lè gbà kó wọn bá sùn kó wọn bá ní nǹkan pọ̀ ní gbangba pé tó bá agree òun fún ní 200,000 naira ẹgbọ́ ẹ wá gbọ́dọ̀ tó bìyànjú ẹ̀sọ́ fọ́tọ́ pé òun gbà àmọ́ òun ò lè ṣe ní gbangba tó àwọn èèyàn mọ̀ wò wá pé tó bá lè gbà kí àwọn wọnú yàrá ẹgbọ́ ó torí ògo ọ̀tá dignity ẹ̀ ìjẹ́ ọmọlúàbí ẹ̀ ọ̀tá torí owó tó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá dé pé Nàìjíríà bá dáa ni ṣé ó yẹ kí arábìnrin tó yẹ kó torí owó kó ta ọmọlúàbí ẹ̀ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ kó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó yẹ kó Nàìjíríà ò fara rọ ni gbogbo nǹkan ló gbówó lórí kódà ẹ ronú ìgbà tó yí pé arábìnrin yẹn ó ní ìdówó yẹn ó sọ gbogbo bíbẹ̀ wọn fún wọn òun ní ìdówó yẹn lọ́fà ìyá tòun ọ̀yá òun fẹ́ òkú fún ìyá tòun ọmọkùnrin wa tó gbé òun ọ̀fẹ́ kan wà láàrin pé òun fi ṣe frank ni òun ò mú ní reality fúdìí èyí kọ́ gba 100,000 ẹ wò ó tó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá yẹ kó Nàìjíríà bá dáa ni ẹni ẹ̀ wo arábìnrin ọ̀tá ìjẹ́ ọmọlúàbí ẹ̀ torí tó yẹ náà ọ̀fẹ́ tà á kí wọ́n bá a sùn ẹnì kejì òun àgírí
ó accept gbangba torí $2,000 ó accept gbangba pé kó ń bóun sùn kóun lè bàbá $2,000 yẹn ọmọkùnrin yẹn gbé pílò ó gbé bẹ́ẹ̀dì ó gbé sílẹ̀ ló tẹ́jọ sí lórí ọmọbìnrin yẹn sùn lórí bẹ́ẹ̀dì gbangba ẹ wò ẹ̀yin náà ẹ wò tó ẹkú rí bẹ́ẹ̀ ní Nàìjíríà tó ẹkú rí bẹ́ẹ̀ lórí Nàìjíríà ni àwọn kan tó wà ń pa wá Nàìjíríà tó pé òun yóò pa wọn òun náà lọ sọ́run àrùn mọ́ bọ̀ kí ló dé ewé kọ̀ọ̀bù ẹ̀mọ káàrò jíire ṣé bá ti mọ bá lọ níní tí bá ti mọ bá lọ níní kí ló dé ń dùn mí Kamila ń dùn mí ẹ dákun ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá olóyè Sunday Igboho ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá olóyè Sunday Igboho Yorùbá ìṣẹ̀kẹ́ kan ló lè ṣe ẹ mọ̀ dáadáa Sunday Igboho ẹ mọ̀ dáadáa bàbá ìjọba Akíntóyè ẹ mọ̀ dáadáa bàbá ìjọba Adéníran Yorùbá gẹ́gẹ́ là ń jà fún ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ là ń jà fún àwọn ọjà fún òṣèlú àjà fún APC bẹ́ẹ̀ àjà fún PDP ìran wa là ń jà fún ìran wa orílẹ̀ Yorùbá òun là ń jà fún ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa kátó mọ̀ lùbọ́ abẹ́yìn ni àwòyí ni ẹ mọ́tà olóṣèlú mọ́ jẹ́ nǹkan tó tẹ̀lé lórí ilẹ̀ ní ilé ìgbòho fọwọ́lẹ̀ yẹn ṣé kò yẹ kẹ́ẹ̀dì kí ojú òsì là ní kò yẹ kẹ́ẹ̀dì mọ̀ pé àwọn olùkọ́ sọ́fọ́ wà lẹ́yìn kò sí kò tó bá ṣe fún wa ẹ dákun mọ̀ wọ̀nyí mo bẹ̀ yín ni o ewé kọ̀ àbọ̀ láti ọmọ olúàbí tó bá délé lóṣù dídí o ọ̀rọ̀ tí mo fẹ́ sojú ọ̀rọ̀ mi ò jújù báyìí lọ ẹ dákun gbogbo ẹ̀ tẹ́ ń wò mí ẹ bá mi share program mi ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love kókó fàìrà ẹ dákun ẹ kó pèsè mi kó fàìrà o ọ̀jà bíi pálí tí mo fẹ́ pàṣẹ gbogbo àwọn ọmọ káàró jíire lógún mẹ́rin àgbálá ayé nìyẹn o ẹ dákun kò ní sí wa kò ní rẹ̀ wá lẹ́ẹ̀kan kò ní sí wa kò ní rẹ̀ wá o èmi ọmọ yín ni o mo fi orílẹ̀-èdè Benin mo fi ṣe ibùgbé ọmọ bíbí ìlú Ọ̀ṣun ni mí bó ṣe Kamila tó bẹ́ẹ̀ ni mo sọ kí n pàṣẹ méjèèjì ẹ bá mi share Google fire ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love ẹ bá mi share program Google fire ẹ dákun ọlẹ́gbẹ́ orílẹ̀ Benin ó dùn mọ́ wa nú ó tẹ́ wa lọ́rùn láfi wà ń bẹ́ẹ̀ o ẹni ẹ̀ wò tó ẹ kó gbé Nàìjíríà bá dáa ni sọ ẹ ká kò lórílẹ̀-èdè Benin Nàìjíríà káwọ́ Benin kí ni ọwọ́ ajé wọn Benin wọn ajé kankan náà wọn ò ní ọwọ́ ajé kankan lórílẹ̀ Benin ọ̀hún lẹ́gbẹ́ ìgbàgbé wa bá a ti wáyé à ń gbégbèlé ńrọ̀rùn jíjẹmú wa ńrọ̀rùn lọ́bádé iná àárín lò omi àárín lò nǹkan tí mú ìgbé ayé dẹrùn fún àwọn ọmọ ìlú wọn ń ṣe fún wọn nǹkan tó pàtàkì wà ń bẹ̀ nìyẹn bọ́ nǹkan yẹn àwa náà fẹ́ kí àgbà òmìnira Yorùbá nation àwọn náà àbẹ̀rẹ̀ proud pé ibi tí mo ti wá ní orí ìhùn mi ni mo nígbàgbọ́ pé tí a bá dá dó àṣẹ nation sẹ́ẹ̀ tí a bá fi rí 4 years wàláì á ju orílẹ̀-èdè Benin dáńgbòlógò yìí lọ á jù lọ náà tó àwọn gẹ́gẹ́ lògó adúláwọ̀ àwọn gẹ́gẹ́ ní ògo adúláwọ̀ ẹ̀mẹ́ ìkógo adúláwọ̀ ẹ̀mẹ́ ìkó wọmi àwọn ọmọ aládé ni wá àìsè bàbá ẹnìkan ọ̀kan àìsè bàbá ẹnìkan ọ̀kan àwọn lẹ́gbẹ́ wọ́n sọ papọ̀ pẹ̀lú Fúlàní pẹ̀lú Yíbò lọ́fà lábìdò ẹ̀yìn kò yẹ ká dèlò ẹ̀yìn gbogbo ẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ mọ̀ sùúrì tẹ́ ẹ mọ̀ bí tí bàbá wa ó lọ́wọ́ ìwọ̀nba ìgbìyànjú tí wọ́n ṣe fún wa ní 80s 50s kílá pè fún 50s ẹ wo ìgbìyànjú tó ṣe fún wa ẹ wo náà nínú ìtàn ní mi gbá wọ́n dẹ́pẹ́ ilẹ̀ Yorùbá ní the first African country tí wọ́n dá television house sílẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n dákọ̀ Nàìjíríà o ilẹ̀ Yorùbá òun the first African country tọ́kọ́ dá tẹlifíṣàn sílẹ̀ ọ̀dà gan a ní tẹlifíṣàn ṣáájú France gẹ́gẹ́ bá ṣe gbọ́ sọ ẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀kejì ilẹ̀ Yorùbá ní ọkọ̀ ilé gogoro Cocoa House ní gbogbo Áfíríkà pàwátá ní gbogbo Áfíríkà pàwátá ilẹ̀ Yorùbá àwọn alákọ̀ọ́kọ́ ilé gogoro ó ti wà bẹ́ẹ̀ dọ̀la ẹ wá wà ìgbà tó ti kọ́ ẹ wò ẹ wà ìgbà tó ti kọ́ tó yẹ kó àsìkò yẹn bá a ti ń bá lọ nìyẹn àgbà tí wọ́n sọ wà pẹ̀lú Nàìjíríà ni àgbélódé Dubai wo ni Dubai yóò kéré lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni Dubai yóò kéré lẹ́gbẹ̀ẹ́ Yorùbá ni Dubai ló kéré
lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ló kéré gidi gan ni àmọ́ láì pé àwọn babaláwa wọn kàkún ẹ̀bọ̀ wá wọ́n wá fi ẹ̀sìn Christianity àti ẹ̀sìn Islam wọ́n fi pèsè wọ́ọ̀sì wa wọ́n wá gba ìṣẹ̀ṣe wọ́n gbà lọ́wọ́ wa àyìnkẹ́ tàbí ṣagbára wọ́n gbà kó lọ́wọ́ wa ẹ wá wò láti gbà yẹn wà ní ilẹ̀ Yorùbá tí ó ti wá ń jóló ẹ̀yìn kí ló dé àyọ̀tà wáyé no more Nigeria again gbogbo àwọn ọ̀dọ́ táwa níta nìsín ojú wa ti là á lè gbà tẹ́ ẹ bà ọjọ́ ọ̀la wa jẹ́ bẹ́ẹ̀ ti bà ọjọ́ ọ̀la àwọn bàbá wa jẹ́ àwọn ò lè gbà ó àwọn jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa tí ń bọ̀ lẹ́yìn ni àwa á jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa tí ń bọ̀ lẹ́yìn tó yà á lè gbà bẹ́ẹ̀ ti bọ́jọ́ ọ̀la tàwa jẹ́ kẹ́tù bọ́jọ́ ọ̀la àwọn ọmọ tàwa jẹ́ àwọn ò lè accept ẹ̀ bẹ́ẹ̀ fúnde yìí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ abẹ́yìn àwọ̀ yìí ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ o kò ní sí wa kò ní rẹ̀ wá o ọmọ ìjú báyìí lọ o ọmọ kò ní jù báyìí lọ torí àwa gẹ́gẹ́ lógo adúláwọ̀ fúnde yìí ẹ jẹ́ ká ká lásán àtẹ̀mú wa káàndọ̀ tẹ̀lé ọmọ ìjú báyìí lọ o iṣẹ́ wa fúnlẹ̀ wa iṣẹ́ wa fúnlẹ̀ wa orílẹ̀-èdè wa kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ Yorùbá nation now mo kí Olúṣọ̀gá Ẹniọlá mo kí gan ni ẹ ṣé gan ni ẹ kú dàkọ̀ dẹ́gbẹ̀rẹ̀ mọ́ mi ẹ ṣé mo wí abíṣètì yín o ẹ bá mi tí àbúgàmù mi Ọláwálé Sàlámì mo kí gan ni o mo kí gidi gan ni o Abíọ́dún Yọ̀mí mo kí yín o Ọbáyọ̀mí Àlàní Akeem mo kí yín gidi gan ni o ẹ kú ìṣẹ́dẹ̀ dàkọ̀ mọ́ mi o mo kí yín ẹ dákun ẹ bá mi tí àbúgàmù mi ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love Basiru Mustapha mo kí yín o ẹ ṣé gan ni think Yorùbá first òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ o àyẹ̀wò tá a wà yìí Yorùbá gangan ni kákọ́ ronú Yorùbá náà kákọ́ ronú ẹ̀yà míì ẹ̀yà wa ni Yorùbá o ẹ̀yà wa gangan ẹ̀yà Yorùbá ni wá nǹkan tá a fẹ́ nìyẹn kọ́ṣọ̀ wa ó yàtọ̀ sí kọ́ṣọ̀ Haúsá ó yàtọ̀ sí kọ́ṣọ̀ Yíbò ìjẹmúmu wa ó yàtọ̀ kó papọ̀ aṣọ wíwọ̀ wa kó papọ̀ wáyé tí wọ́n aṣọ wá pọ̀ àṣẹ nation ṣẹ́ ti gbọ́ ó dàbọ̀.